àwọn bàbá wa láyé àtijọ́ máa ń lò tó confam lórí alẹ́ èyíkéyìí àbáwọn àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú yányán àbí Idakolę iṣẹ́ ọmọkùnrin náà àbá Arobosa ń ṣe. Ètò yìí ni àwọn bàbá wa máa ń lò táwa gbójú bá táwa náà dẹ̀ tún wá máa ń bá wọn gun nígbà náà. Kọ́rọ̀ máa pọ̀ fi fídíò yìí ránṣẹ́ kó dẹ̀ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Gbìyànjú kó bá mi wá tewétegbò igi ọ̀pẹ, tewétegbò igi àgbọn, gẹ́ẹ̀tì abèrè, gẹ́ẹ̀tì kànáfùrù, gẹ́ẹ̀tì ìyèrè, gẹ́ẹ̀tì ata àjọsìn díẹ̀, gẹ́ẹ̀tì kọ́ún, gẹ́ẹ̀tì èpo igi afàrà. Àwọn nǹkan tó máa ń pè ní afàfá, àmọ́ èpo igi afàrà àti èso aworonso díẹ̀. Gún gbogbo nǹkan wọ̀nyí ní àgúnmu, kó gun kó kúnná dáadáa lágúnmu. Ṣíbí kan láàárọ̀ àbí lálẹ́ pẹ̀lú omi tó gbóná àbí pẹ̀lú ẹ̀kọ gbígbóná. Fi fídíò yìí ránṣẹ́ kó lè farabalẹ̀ gbọ́ fídíò yìí délẹ̀ kó má ṣe mistake. Nǹkan tó bá lágbára fi sákàtà àwọn aláìní account number ní fáwọn aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ọkùnrin tó yẹ pé wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ àbí ó ní Idakolę Arobosa ń dá láàmú ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì caterpillar àti transformer 25,000 20,000 kò síbi tẹ́ wà lórí gómìnà àgbáńlá ayé tí product wa òde egbògi láti India Arab country ní Asia continent láfíríkà wa lápapọ̀ síbẹ̀ ó lágbára púpọ̀ jù. Bákan náà ni ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì bulldozer melt fibroid àti all-in-one natural herb bí bulldozer melt fibroid obìnrin tó bá ní fibroid àbó ní blockage tube ẹ gẹ́ẹ̀tì bulldozer kò síbi tẹ́ wà tí òde tààtì ní deliver ẹ gẹ́ẹ̀tì all-in-one tó ń wò more than 300 àìsàn cancer diabetics asthma liver problem kidney problem àwọn àìsàn ńláńlá stroke ní hypertension ni ó ń forí kókun alátakò ń jẹun lójú oorun níbálòpọ̀ ojú oorun ẹ gẹ́ẹ̀tì all-in-one táwọn èèyàn ń pariwo kiri yẹn òun náà ni kò síbi tẹ́ wà tí òde ẹ wọ́n sọ̀pọ̀ lórí +27612956389 bákan náà ni ẹ gẹ́ẹ̀tì miracle leaves wọ́n gbé nǹkan sínú bọ́dí èèyàn wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin ọfà ti pẹ́ lára wọ́n fún yàn láfúnjẹ gbogbo oríṣiríṣi àlùjọ̀nnú wà lára èèyàn ẹ̀mí òkùnkùn ń dàyàn láàmú ẹ gẹ́ẹ̀tì miracle leaf ó lágbára púpọ̀ jù ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 la fi preserve ewé senna leaf nìkan ó lágbára púpọ̀ jù. Lẹ́ẹ̀kan sí ẹni tó bá ní ìdí alẹ́ tí Arobosa ń dà láàmú bá mi gẹ́ẹ̀tì tewétegbò igi àgbọn àti igi ọ̀pẹ abèrè kànáfùrù ìyèrè ata àjọsìn díẹ̀ kọ́ún èpo igi afàrà èso aworonso agúnlágúnmu ẹ máa lò ó síbí kan.